Ẹ káàbọ̀ sí abala ètò mìíràn lórí ètò òwe àti ìtumọ̀. Ṣé dáadáa la bá yín? A máa sọ òwe mẹ́ta àti ìtumọ̀ rẹ̀ délẹ̀délẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Òwe àkọ́kọ́ lórí ètò tòní, òun náà ni tí ẹṣin bá dáni, a máa ń tún gùn ni. Bẹ́ẹ̀ ni, kí ni ìtumọ̀ kí ẹṣin dáni? Tí èèyàn bá gun ẹṣin, tí ẹṣin náà ń gbé lọ tó ń gbé lọ, tí ẹṣin náà bá ṣe kíni tó bá sọ́lẹ̀, ìyẹn ni pé ẹṣin dáni. Ṣé tí ẹṣin bá wá sọ yín lẹ̀ tẹ̀dẹ̀ ní pé ó níbi tẹ́ fẹ́ dé tẹ̀dẹ̀ tí débẹ̀, ṣé mọ̀ pé ẹ máa tún ẹṣin náà gùn ní láti débi tẹ́ ń lọ yẹn? Ìyẹn túmọ̀ sí pé nígbà míì nínú ayé yìí, tí èèyàn bá ní ìpinnu kan pé ibi gíga báyìí lòun fẹ́ dé láyé, tó wá dé àárín méjì ọ̀nà, tó wá rí àwọn ìjákulẹ̀ kọ̀ọ̀kan, ṣé mọ̀ pé ẹni tó bá fẹ́ débi gíga yẹn ní tòótọ́ kò ní wo ti ìjákulẹ̀ yẹn kó ṣe kíni kó padà kó gbàgbé ibi gíga tóun fẹ́ dé, ibi tó fẹ́ dé yẹn ló máa wà lọ́kàn ẹ̀. Òun náà ni a fi ń sọ pé tí ẹṣin bá dá ni a máa ń tún gùn ni. Àwọn ìṣòro tó rí lọ́nà yẹn òun ni ẹṣin tó dáa yẹn. Títún gùn yẹn wá ní wípé ó tún ìgbésẹ̀ yẹn gbé kó fi rí dájú wípé ibi tóun ń lọ yẹn ó gbọdọ̀ débẹ̀. Èyí wá ń túmọ̀ sí ni wípé tá bá ní ohun rere kan tá fẹ́ gbé ṣe nínú ayé, tá bá ní àrà kan tá fẹ́ dá ní rere, ẹ má jẹ́ ká wo gbogbo ìjákulẹ̀ tá rí, ká má fi ṣe kíni, ká má fi sọ wípé a ṣe ohun yìí mọ́. Ẹ má jẹ́ kí ìyẹn kó mú ohun rere tá fẹ́ ṣe yẹn kó mú kúrò lọ́kàn wa. Ẹ jẹ́ ká tún ṣe kíni, ká tún túnra mú ká rí pé ibi tá ń lọ yẹn á ṣe kíni, á débẹ̀. Òun la fi ń sọ pé tí ẹṣin bá dá ni, a máa ń tún gùn ni. Tọ́, òwe kejì lórí abala òwe àti ìtumọ̀ tòní, òun náà ni ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí, fẹ́ni tó gbódó mì. Ẹ ti ẹ̀jọ́ ẹ jẹ́ ká wò ná. Ṣé ẹ ti gbọ́ pé èèyàn kan gbódó mì rè? Rárá o, èmi ò gbọ́ rí o, mi ò mọ̀ bí ẹ ti gbọ́ rí o. Ṣùgbọ́n ká wá wò pé ó dáa o, ènìyàn gbódó mì ní tòótọ́. Ṣé ẹni náà lè dúró, ṣá lè sùn, á lè wò, ṣá lè jókòó? Kò ní lè sùn, kò ní lè ṣe nǹkan kan, kò ní lè wò, kò ní lè dúró, kò ní lè jókòó. Òun ló fi sọ pé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódó mì. Èyí wá lè túmọ̀ ní ìtumọ̀ ìjìnlẹ̀, ó lè túmọ̀ sí wípé ẹni tó bá ṣe nǹkan kan tí ènìyàn kan ò ṣe rí, tàbí tó ṣe nǹkan tó burú jáì, tẹ́ mọ̀ pé kò ní sùn, kò ní lè wò, kò ní lè jẹ, kò ní lè mu. Òun ló fi sọ pé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fún ẹni tó gbódó mì. Tó bá ti ṣe nǹkan tó burú, ara ẹ̀ ló máa ṣe kíni, ara ẹ̀ náà ló máa fa àbọ̀ sí. Òwe kẹta lórí abala ètò tòní, ká bá ni sọ̀rọ̀ ká gbọ́, òun ni iyì ènìyàn. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé máa ń sọ pé ọmọ tá bá bá wí tó bá warùn kìn, ó ṣe tó àti parun ni. Nítorí náà tá bá báyàn sọ̀rọ̀ tó bá gbọ́, iyì ni. Bóyá ènìyàn ń ṣe nǹkan tí ò dáa àbí ó ń gbé ìgbésẹ̀ tí ò dáa, tá bá bá sọ tó bá gbọ́, iyì ẹ̀ ni. Nítorí pé òun náà ni nǹkan yẹn máa padà wúlò fún, ló máa ṣe àǹfààní fún. Ṣóyé, òun ló fi sọ pé ká bá ni sọ̀rọ̀ ká gbọ́, òun ni iyì ènìyàn. Bẹ́ẹ̀ ni, ẹ rí i pé òwe yìí ó fẹ́rẹ̀ gan, ìtumọ̀ rẹ̀ fẹ́rẹ̀ gan. Tọ́, nínú jù báyìí lọ ní orí ètò tòní lórí òwe àti ìtumọ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá tẹ subscribe button, kẹ́ bá like fídíò yìí, kẹ́ sì bá wa tẹ èròǹgbà yín sí ìsàlẹ̀ fídíò yìí. A tún máa rí yín nígbà mìíràn ní títí yín ní tòótọ́. Adéníkẹ́ Ọmọọba, ó dàbọ̀.